Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Gbogbo sí ayé lórí pé o fọ́kọ àwọn orúkọ burúkú ló wá jẹ́. Gbogbo sí ayé ṣé ọkọ alálùbáríkà ló fẹ́ yẹn ni. Jọ sọ fún wa. Ta ló fẹ́ fẹ́ wo olórí burúkú àdótòṣì, àdódòdòṣì, àdódiwèrè, àdódasíwín. Ta ló fẹ́ fẹ́ wo ọkùnrin bẹ́ẹ̀? Nobody, Lizzy. Come on. Come off of it. Ayé ti bàjẹ́. Mama wo bóyá Ìyábọ̀ ló balẹ̀ ayé ẹ jẹ́. Ó balẹ̀ ayé ẹ jẹ́ to yourself. By yourself, by myself. Lizzy, by yourself, by yourself. Ayé ẹ fi bàjẹ́, Lizzy. Telling you. Oh, ha. Telling you the truth. Kò sí yẹ yà. Ayé ń ṣe owó ẹ̀. Kò sí yẹ. Ayé ń ṣe snatcher. Wọ́n máa ń snatcher. Kò yẹ yà. Ayé ń ṣe snatcher. Ó ní tó bá ṣe lè handle ẹ̀ ni. Lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ àwọn Messi. Ó mọ Messi àyígbè. Lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Ayé ń ṣe snatcher. Tán dẹ̀ máa jẹ gbé. Kò sí yẹ. Wọ́n máa lò ju àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ lọ. Wọ́n máa lo ọkùnrin yẹn dáadáa ju àwọn tó wà bẹ́ẹ̀ lọ. Àwọn tó ti manage ọkùnrin yẹn tẹ́lẹ̀ táwọn bá snatch ẹ̀ wọ́n á lò dáadáa. Lọ kọ́ṣẹ́ lọ́wọ́ Messi àyígbè. Yẹ kó kó ẹ ń ṣẹ́. Kò yé ìyá ẹ̀. Ta ló ṣe show fún? Ta ló stage show fún? Ta ló rojọ́ fún? Ta ló explain it fún? Because you don't want to explain. Ta ya no evidence. Ta ló explain it? Who is enjoying it today? Ṣó enjoying ilé ọkọ àbí kò enjoying ilé ọkọ? Ó enjoying it. Lọ kọ́ṣẹ́ lọ́wọ́ àwọn yìí. Lọ kọ́ṣẹ́. Ṣé ayé ẹ̀ ń lọ gẹ́gẹ́ àbí ayé ò lọ gẹ́gẹ́? Ayé ẹ̀ ń lọ dáadáa. Yé jà ẹ̀. Kò yé jà ẹ̀. Because ó ti gbàgbé pé ọkọ wa ní láti ọkọ wa ní ọmọ ni. Ó mọ̀ pé lórí búkú Lati tó gbé sílé. Ọkọ wa ní kò kí ń ṣọkú ẹ Lizzy. Ọkọ wa ní. Kò yé jà ẹ̀. Ọkọ wa. Kò yé jà ẹ̀. Tó wà wọ́n pọ́sà wá sọ pé legal wife ní mí olórí búkú ti gbàgbé pé ọkọ wa mi. Òbú ẹni Lati kọ́kọ́ dó ni. Báwo ló ṣe jẹ́ legal wife? Báwo ló ṣe jẹ́ legal wife? Àìmọye legal tó pọ̀ gan nínú ọ̀dọ̀ Lati. Ọkọ wa. Next time. Tó bá pè ẹ́ ní gbọ́pọ̀gbọ́pọ̀ wá ṣòṣùkà wá gbé ọkọ yẹn rò. Kò yé ya ẹ̀. Ó ní ya wèrè sórí social media. Tó bá tún lé ayé ẹ̀ wá tún yìí. Because ilé ayé ilé tó wà ó ti tán fún ẹ pátápátá. Ìgbésí ayé ẹ̀ ti tán. Wàá mọ̀ pé irú oko Lati yẹn kọ́ lèèyàn máa ń jà fún. Oko tó ti fi balẹ̀ ayé jẹ́. Kò yé ya ẹ̀. Ọkùnrin tó bá fẹ́ tí ò ń ṣèwọ ni second girlfriend tó bá máa káwọ́ ọkùnrin wù Lati yẹn wọ́n ti kọjá 20 tí Lati ti bá sùn. Wọ́n lé ní uncountable. Ìwọ ọkùnrin yẹn ló fẹ́ máa jà fún. Táyé ẹ̀ bá máa ṣàn lọ kó ṣàn lọ. Kò tí yé ya ẹ̀. Torí ìwọ fún ara ẹ̀ gan o tí lo lé ayé ẹ̀ bó ṣe yẹ kó lò. Ṣùgbọ́n òun ti lo lé ayé ẹ̀ títí ẹ̀ nílòkulò. Ìwọ ọkùnrin yẹn ló máa sọ pé yáàdé o fẹ́ jà fún. Ta ló mọ̀ tó ń fi ogun lé Lati kiri? Ta ló mọ̀ tó lórí burúkú ẹ̀ lọ fi jàǹkárí ìwọ orí ẹ̀ tó lọ fi kó? Gbogbo jàǹkárí ìwọ tó wà nínú ìgbésí ayé Lati olórí burúkú ẹ̀ ló forí kó. Lati tó wá gbé jàǹkárí ìwọ sọ́hùn. Òun wá ń tóbi Lizzy ó wá ń gbẹ́ ó wá di àṣàmẹ́gun. Ìwọ gangan ló wá di àṣàmẹ́gun báyìí. Ó dùn mọ́ mi gẹ́gẹ́. Ayé ẹ wá bàjẹ́ gbogbo skin ẹ wá ṣá málámálámálá. Má gbàgbé. Turmeric super whitening. Wàláhì Lizzy 7 days. Ayé ẹ máa ti ṣá ó máa ti ṣá wẹ́lẹ́wẹ́lẹ́. A ti máa shine proper. Kò yé ya. Ṣó ti rí ajẹ́bí dán ní bó ṣe wà yẹn. Gbàgbé bó ṣe happen. 7 days. Láàrin 2 days wá ti ríṣẹ́. Kò yé ya. Wá ti máa mọ̀ nínú skin ẹ pé yes òfin para
kò yẹ má dà sínú ọ́ìlì ẹ o ọ́ìlì ẹ wàá bù sọ́wọ́ wàá bù òun náà sọ́wọ́ ó ti yẹ ń sìn wàá máa lò kò yẹ Lizzy wàá shine well tó bá lò ó ti yẹ owó pọ́kú ni o kò wọ́n jù lì sí a lè ṣíìpù sọ́dún ẹ ní a lè ṣíìpù ẹ sọ́dún ẹ tó bá fẹ́ ìwọ try ẹ wàá mọ̀ pé rere lówó wa gbogbo jigbijigbi olórí burúkú lé ọ̀dọ̀ Lizzy mo ti gbọ́ pé ọmọ ayìn rẹ ní ti skin tag tí kí ló wúkọ ẹ Farida ń bá wọn yọ Farida máa ń yọ skin tag tó síwú skin tag tó gbé dọ́dọ̀ Farida máa yọ dànù ní Lizzy wá sọ pé òun yẹn ní ti skin tag mo gbọ́ pé heredity ní skin tag mo gbọ́ lé ayé mi tá bá lọ sọ́dọ̀ Google gan máa jẹ́ ká mọ̀ pé is not heredity Ọlọ́run yóò yẹ ẹ̀ tí mo mọ̀ spell mi bá bèè lọ́wọ́ Google is skin tag heredity Lizzy wá di ohun tó jẹ́ pé òun lórí heredity olórí burúkú ìyá ò kọ́lé kò fún ẹ ní property ṣùgbọ́n gbà tí ìyá ẹ máa kú skin tag ló filẹ̀ fún ìyá ẹ Lizzy Anjorin ìyá Abíọ́lá Àkànó ìgbà tó máa ṣánkú skin tag ló lórí burúkú filẹ̀ fún ẹ ìyá ẹ kò fi lélẹ̀ fún ẹ kò fogún kankan lẹ̀ skin tag ló filẹ̀ fún ẹ ó wí pé o ti ṣánkú Lizzy tó bá ti ń sọ̀rọ̀ ṣé torí pé gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ kò sí kankan nínú wọn tó lọ sí school olórí burúkú òfò bí ń pé omi yalé àdó tó ṣí bí ń pé kò kàwé ó yẹ kó sọ fún ẹ pé skin tag is not hereditary ó yẹ kó jẹ́ kó mọ̀ pé wọn kì í inherit ẹ̀ ṣùgbọ́n ìgbà tí ìyá ẹ̀ máa kú tó ṣánkú nínú ilé àbẹ̀rẹ̀pẹ̀ nínú ilé alámọ̀ tí ìyá ẹ̀ kú sí nǹkan tó máa jogún nìkan lọ́wọ́ ìyá ẹ̀ òun ni skin tag òye ìyá òun ni skin tag tínta tó yẹ pé tó bá gbé dọ́dọ̀ Farida ayé ìyá ẹ̀ ló máa bẹ́ẹ̀ kó kúrò ní ó máa yọ wàá rò bóyá ibẹ̀ ni ó yẹ kó o ti lọ láti jọjọ́ yìí ni ó máa bẹ́ẹ̀ yọ jìgá òun ni Lizzy wá inherit jìgbìjìgbìjìgbìjìgbìjìgbì ayé ẹ̀ ti bàjẹ́ Lizzy ayé ẹ̀ ti ṣá málámálá ó mọ̀ pé nǹkan tó ń fa skin tag nínú ìgbésí ayé ẹ̀ when you are dirty ó sì yẹ when you summer la wà yìí sin Lizzy ó yẹ ó gbóná you can't be wearing two clothes kó bá wọṣọ yìí sí kó tún wọ̀ lọ́la and your pillowcase is always dirty and you are using too many different type of cream do you know how many oil you are selling Lizzy àwọn tó rà nínú UK wọ́n complain gbogbo ọwọ́ wọn ló jóná ọmọ àòlì mélòó ló sọ pé káwọn èèyàn máa rà different oil of 6 or 7 different type of oil not 1 not 2 not 3 not 4 not 5 not 6 ó ní kó ra gbogbo ẹ̀ papọ̀ kó máa fi para Ọlọ́run ò ní jẹ́ àwọn ọgbà tó sẹ́ni ó pọ́n bélẹ̀ fún mi gbogbo ojú mi ló bàjẹ́ mo sọ fún ẹ náà mo sọ ní fídíò yẹn sí ó wà lọ́dọ̀ ẹ̀ ó ní kí n máa continue mi lè continue mo discontinue but I can't tell you because mo fẹ́ kí inú bí ẹ mo discontinue because that is not my oil mi lè fi pa ojú this is my oil ni ma fi pa ojú is not ash nǹkan tó ṣe mí níbi tó àwọn yẹn tó bá ara mi jẹ́ yẹn ìgbà tí mo lọ ti Bímbọ́ tó bá ara mi jẹ́ yẹn kò lè ṣe mí mọ́ kò tí yẹ mi dúró de 2 weeks tí mo ti rí reaction lára mi lẹ́sẹ̀kẹsẹ̀ no ojú mi ò ń pọ́n ojú mi ò kí ń pọ́n torí ẹ̀ lo pọ́ndé mẹ́ èmi náà gbọ́dọ̀ lo pọ́ndé lọ Ọlọ́run má jẹ́ ó pọ́ndé lẹ̀ tèmi rè bíbí clear ni òye ìyá ẹ̀ mi tí bá jí láàárọ̀ ojú mi normal ojú mi ò ní pọ́n ojú mi wá ń pọ́n mo wá lọ ní kinní kan báyìí 2 days lásán pọ́ndélé olórí burúkú ẹ 2 days lásán gbogbo bíbà tí ó ti rẹ́dì kú mo ti mọ̀ pé nǹkan tí ń ṣe mí òun ta ọ́ìlì oríṣi mẹ́fà they are not the same thing mẹ́fẹ̀ẹ̀fà ní different name
1 million àbí 1 point something million ló ń ta mẹ́fẹ̀fà èèyàn kan ṣoṣo ló ta mẹ́fẹ̀fà fún wọ́n dẹ̀ gbọ́dọ̀ fi mẹ́fẹ̀fà pa ojú wọ́n máa ní skin tag now come on because nínú àwọn cream yẹn it is not the same product tó ṣe wọ́n nǹkan tó fi ṣe lé kọ́ ló fi ṣe lé nǹkan tó fi ṣe lé kọ́ ló fi ṣe lé because o mọ̀ èyí tó máa ṣiṣẹ́ nínú ẹ̀ you can't use this product today and tomorrow morning or use the Caro White tomorrow morning or lose your Caro Tone tomorrow morning or use your BB Clear. You can't do that. If this cream is the one that perfects your skin, see you can see this summer bad day, make sure you bath often, make sure you go wear be twice a day and cream yourself. You're gonna get that your skin. You don't get it. You know, in winter we are more lighter than in summer. Because in winter, some people bath once and they are still lighter. And in summer, and you don't see yourself, you are darker. Don't change your cream. Don't change it. Exfoliate. Exfoliate your skin. Scrub. You can do your scrub, your DIY scrub by yourself. Oh yeah. You can do it by yourself. Kò tí yẹn sí. O lè mú oyin àti ọsàn wẹ́wẹ́ àti kí ló wúkọ kíní coffee wàá fi sí ó ti yẹn sí ọsàn wẹ́wẹ́ lásán use it to scrub your face. It's going to give you firm. It's going to make your face firm, look younger. See, and it's going to make your skin lighter. Do that 3 times a week. But see, all those dark spots under your eyes is going to show. Honey, it's going to make your skin glow. You don't need glow. You don't need a filter. Real honey. Original honey. Use it with lime. Also, where? What's the because me mo ito je lime, mo ito je lemon. Ito ba ti win. Also, where? What's the use also where to rub your body. 5 minutes before you have your bath. 3 times a week. In summer, and you can still get that your brighten color, the one you have in winter. Don't change your cream. Changing of cream. This is combined the oil be major for when oh one skin tag me lati jo tí mo ti délé ayé mi gbo se ti mi nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn because your skin, my skin, I've mastered BB Clear. Ele ma fi ń pọwọ́ mi tí bá ti ń ṣiṣẹ́ mi tó ele ṣe rí mi bá because of dark knuckle. My skin, it has mastered this. Okay, my skin have mastered this one. When I use this one, your hand, you're gonna have that knuckle first. Owo àkọ́kọ́ jóná no. See, kó tó wá blend the mo eléyìí. It's going to take time. It's not automatically. But this skin you about to master a leg. Tí ọ̀rẹ́ bá wá tó ní BB Clear tó ń lò yìí, òun ló jẹ́ kó white. Don't má dá lóhùn. O ti introduce the skin tag sínú gbèsè ayé ẹ̀. O ti yé ya. O ti introduce the skin tag sí ayé ẹ̀. Sí ayé ẹ̀ ló ti introduce the skin tag sí. Too much of different type of cream. Ìwọ lo mọ́jú lẹ́ni tó bá dolo fẹ́ lo àtíkè. And is kò ṣí ẹlòmíì lásán. Ẹ mọ àwọn powder tá máa ń kùn yẹn. Ó ti yé yín sí. Ẹ wo bí Johnson baby powder. Ó ti yé yín sí. Tí bá change ẹ, tí bá wẹ̀ tán lálẹ́, tí bá da Johnson baby powder sí ara. Tí bá lo powder tí a máa ń lò nígbà ní Nàìjíríà yẹn tá máa ń lò tó máa ń tàyàn yẹn. Tí bá lò sára, mama hora ni. Mama hora ni. Àfi Johnson baby powder. Ibo la ma tin ta ní £1 shop. Because mo like ke ma kan ticket bá fi lọ sí. Kéèyàn kan dá sára. Do you understand? Tí bá lò yìí tí mo like yẹn. Ìmí tí mo ti ń lò because he have mastered my body. Ó ti use my body mi. Anything tí bá wá lò after that tí ó use my body, you will have reaction. Reaction ló ṣe Lizzy. Oh, have skin reaction ni. Oh, lower resources skin tag. Skin yẹn kọ́kọ́ wá ní white. Ó máa kọ́kọ́ wá ní skin tag white.
ẹ máa rí ní white, ẹ máa rí ní white, ó máa jẹ́ tó white, tó white. Tó bá stop cream tó ń lò yẹn, it's gonna turn to black. Òun lè ṣe wá rí gbogbo jìgbìnìgbì ayérayé ńláńlá, àwọn skin tag yọ ayérayé tó àfi tó bá dọ́dọ̀ Farida kí ayé ẹ̀ tó lè di tu. Wọn kì í rí ẹ̀rín tì. Ẹ má jẹ́ kẹ́ni kankan tàn yín. When you misuse cream, you are from one point. This is summer now. A lot of people is going to be tan. Out that in your mind. A lot of people is going to be tan, but you don't want to be tan. You need to take good care of your skin. If you want home, what will you do when you get home? Don't be tired. Don't just wipe your face. Don't just take your makeup remover and wipe your face. No, don't just do that. Go to the bathroom and bath. Container activate. Go to the bathroom and bath. Go to the bathroom and bath. Let's see. Go to the bathroom and bath. Hello, when in bathroom. Hello, where? Go to bathroom and bath. Bath at night. Cream yourself. Don't wear your 90 straight away. Remember, you wear your clothes in the morning. So, Jackie, cream here penetrates in our hair. When you finish bathing, wait. Jackie, I take you first here, dada. Jackie, I take you first here, dada. Before you go to bed. Jackie, go cream and Jackie, bemu lara. Otolosi. And you're still going to have the same color. Exfoliate. To buy exfoliate line, let me tell you or say, make it 4 times a week. I'll be 5 times a week. Exfoliate. Because this is summer. It's a must you are tan. Don't change your cream. If you are the type that you don't use serum on your cream when you are in winter, you need to add serum to it to brighten your color a little bit. Because you only use your cream. You don't normally use serum. You need to add the same serum of the same cream to your body. Do you understand? The serum that you know that you will use, it will not you use it. Do you understand? You may not put it on your face because our face is very, very sensitive. So I don't cream oil ni to ṣe wà ní tiye báwo eléyìí káyé ẹ lè ṣàpọ̀pọ̀ àbí kó lọ bèèrè lọ́wọ́ Ìyábọ̀ ibi tó ti ra cream ó ti yẹ ẹni tó bóra tí àwáyé má ṣe rere ẹ jẹ́ máa lọ jàre ń fojú sí kinní ẹ̀gbọ́n ti ń jalẹ̀ máa ní noodles sí ìfìyínlẹ̀ báyìí.